èyí ni kókó ohun mẹ́wàá táwọn gómìnà ilẹ̀ Yorùbá ń béèrè níbi ìpàdé pàjáwìrì wọn. Àwọn gómìnà tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà ṣe ìpàdé pàjáwìrì kan nílùú Ìbàdàn lánàá. Ìpàdé náà ló dá lé lórí ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ Nàìjíríà ní àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá péjú sí. Lára wọn láti rí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè, gómìnà ìpínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé, gómìnà ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbámíjí àti gómìnà ìpínlẹ̀ Oǹdó Lucky Ayédàtiwà. Ìpàdé àtilẹ̀kùnmọ́ríṣe náà ló wáyé fún ọ̀pọ̀ wákàtí nílé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní ìlú Ìbàdàn. Àwọn gómìnà náà nínú àtẹ̀jáde tí wọ́n kà sí àwọn akọ̀ròyìn létí lẹ́yìn ìpàdé náà fẹnukò lórí kókó àdéhùn mẹ́wàá. Àwọn gómìnà mẹ́fẹ̀ẹ̀fà náà kí ìjọba àpapọ̀ pé ó ṣeun lórí iṣẹ́ takuntakun tó ń ṣe láti tú àwọn onígbàgbọ́ tí àwọn agbébọn fi tipátipá mú ní ìgbèkùn ní agbègbè Eruku. Bákan náà ni wọ́n ṣe káre sí ìtúsílẹ̀ díẹ̀ lára àwọn ọmọ ilé ẹ̀kọ́ àwọn Kátólíìkì tó wà ní ìpínlẹ̀ Niger tó ti gba òmìnira lọ́wọ́ àwọn agbébọn. Lára àwọn kókó mẹ́wàá tí wọ́n fẹnu kò sí náà rèé: gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú tó gba ẹnu àwọn gómìnà yòókù sọ̀rọ̀ rọ ìjọba àpapọ̀ láti jẹ́ kí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ fìdí múlẹ̀ jákèjádò àwọn ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n tún fẹ́ kí ààrẹ Tinubu fi àwọn ikọ̀ aṣọ́gbó ránṣẹ́ láti bẹ̀rẹ̀ sí ṣọ́ àwọn igbó ìjọba tó wà ní gbogbo ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní agbègbè wọn. Wọ́n ní èyí ló wà láti dẹ́kun iṣẹ́ láabi àwọn agbésùmọ̀mí àti àwọn agbébọn tó lè gba inú igbó wọlé sí àwọn ìpínlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà. Àwọn gómìnà náà gbóríyìn fún ààrẹ Tinubu lórí onírúurú àtúnṣe tó ti bá ọrọ̀ ajé àti àwọn ètò ìdàgbàsókè tí ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà láti mú kí ètò ààbò gbópọn sí i ní agbègbè gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí. Àwọn gómìnà náà kéde ìdásílẹ̀ àjọ kan tí yóò máa rí sí dídáàbòbò gbogbo ẹ̀yà tó wà ní apá gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Àjọ náà ni yóò máa ṣe alámòjútó àjọ tuntun yìí tí gbogbo àwọn olùbádámọ̀ràn sí àwọn gómìnà lórí ètò ààbò yóò sì lẹ́tọ̀ọ́ sí i láti lò ó fún ìpèsè ààbò jákèjádò àwọn ìpínlẹ̀ tó wà ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù. Wọ́n ṣèlérí láti máa ṣe àmúlò ẹ̀rọ ìgbàlódé láti gbógun ti àwọn agbésùmọ̀mí àti láti máa bá ara ẹni sọ̀rọ̀. Èyí ni yóò mú kí ojúlẹ́ka ìgbòkègbodò àwọn ọkọ̀ tó ń kọjá ní àwọn ojú pópó jákèjádò àwọn ìpínlẹ̀ tó wà ní agbègbè ìwọ̀ oòrùn gúúsù lórílẹ̀-èdè yìí. Wọ́n rọ ààrẹ Bọ́lá Tinubu láti fi àwọn ikọ̀ tó ń rí sí ìdáàbòbò àwọn igbó ọba káàkiri Nàìjíríà ránṣẹ́. Wọ́n tún ní kí gbogbo ẹgbẹ́ tó rí sí dídáàbòbò àwọn èèyàn bíi ikọ̀ Àmọ̀tẹ́kùn, iléeṣẹ́ ọlọ́pàá àti ikọ̀ NSCDC. Wọ́n sì rọ̀ wọ́n láti mú ètò ààbò lọ́kùnkúndùn jákèjádò ìpínlẹ̀ tó wà ní gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Nígbẹ̀yìn, wọ́n rọ àwọn olùgbé ẹkùn ìwọ̀ oòrùn gúúsù Nàìjíríà láti bára wọn gbé pẹ̀lú àlàáfíà kí ìdàgbàsókè lè bá ẹkùn náà. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.